Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sáré lo àǹfààní yìí láti sọ̀rọ̀ lórí àwọn ọba wa, àwọn Oba Kiriyo, àwọn ọba Islam. Torí pé ọ̀pọ̀lọpọ̀ fídíò, ọ̀pọ̀lọpọ̀ orí afẹ́fẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa a mọ àléébù tí gbogbo kinní yẹn máa ń bí lọ́jọ́ ọ̀la. Eléyìí orí afẹ́fẹ́, tọ̀hún orí afẹ́fẹ́. Kò tí ì sí ń tà àti ìfihàn lórí afẹ́fẹ́ táyé ò tí ì rí. Ará mi nínú rúnmọlẹ̀. Ṣé tàwọn ọba tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń bẹ nínú church, tó jẹ́ pé àwọn ni wọ́n gba máìkì tí wọ́n mọ̀ sọ pé àwọn ń kọrin, ṣé ńlá fẹ́ sọ ni? Tàbáwọn tí ọmọ sọ pé mo bá ní ẹgbẹ̀rún ahọ́n ń tà mọ̀ pé kò ṣeé ṣe, kò tó láti fi yìn ọ́. Ọ̀rúnmìlà ni mo yọ́yọ́ mo gbé adé borí, mo yọ́lẹ̀ mo ti èjìgbà lẹ̀kẹ̀ bọ́rùn. Èmi ọmọ kan bẹ́ẹ̀ lèmi ọmọ kan, mo yọ́yọ́ mo gorí ìtẹ́. Kó só níró ìwọ̀fà níró, àwọn ọ̀tún ìlú má sọ́rọ́, àwọn òsì ẹ̀fà wọ́n ń kẹ̀wú bọ̀rùn. Àwọn ọmọ ọ̀nà sokùn wọ́n sì ń súré wọ́n ń sara wọn jọ. Èbìbì pẹ̀lẹ́ kẹ́ni mọ́ bì mí lukú, nítorí kémi ó lè bá a ṣe pẹ́ kése. Èbìbì pẹ̀lẹ́ kẹ́ni mọ́ bì mí lárùn, nítorí kémi ó lè bá a ṣe dàgbàlagbà. Àrònilẹ́ka odò tí wọ́n ń pe ọlọ́fin àgbòdì wọ́n rán, Ifá ní ká gbó ká tọ́ ká mọ arákò ní tìgbín. Ológbó agbórakò, ogbó àgbórakò ńlọgbó ahun. Ọ̀pọ̀lọpọ̀ bí tá a báyé dé tí àwọn lọ́balọ́ba ọba wa tí wọ́n ti sọ ọba di ọba ẹ̀sìn. Mo wá rí i pé kì í ṣe ìṣẹ̀ṣe ló níṣòro. Kíní èlìyé ṣẹlẹ̀ ń bí, kíní kan oníṣẹ̀ṣe kan àti mùsùlùmí kan wọ́n jọ ní gbólóhùn asọ̀. Àwọn Kiriyo kan àti oníṣẹ̀ṣe wọ́n jọ ní gbólóhùn asọ̀. Mo wá rí i pé kì í ṣe ìṣẹ̀ṣe ló ní ìṣòro, ìṣẹ̀ṣe kọ́. Ìjẹ́ Yorùbá wa pa jẹ́ Yorùbá ìní ìṣòro wa. Torí pé bóyá nígbà tá à ń jẹ́ orúkọ tó jẹ́ pé kì í ṣe ni wọ́n bí wa mọ́, tàbí orúkọ tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ sọ wá pé ká máa jẹ́, bóyá ní fi ń kógun àti ìṣòro sínú ayé wa. Àtiwọ́ àtèmi àti gbogbo apáta tàjọ ń wòra wa. Bíra rẹ lérè pé kí ló fi ń jẹ́ ọmọ Yorùbá gan? Kí ló fi ń jẹ́ ọmọ kóòtù òjíire? Dárúkọ nǹkan mẹ́ta. Ṣé aṣọ ni? Ìjẹ́ lọ́wọ́ ló fi jẹ́ ọmọ Yorùbá. Torí pé aṣọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ tá a bá kólé tá a bá kó sọ́nà wa, ọjọ́ ìnáwó nìkan láwọ̀sọ òbílẹ̀. Gbogbo tí ń jẹ́ àlòkù òyìnbó, gbogbo tí ń jẹ́ àkúbè, ọ̀dọ̀ wa náà ni wọ́n tó ń tà sí ní kẹ̀tíkẹ̀tí. Ṣé ta sọ ni? Ṣé èdè tá à ń sọ lẹ́nu, ṣé la fi jọmọ Yorùbá? Bá a bá sọ èdè wa, wọ́n ní fàdákùlà ni, béèyàn bá ti lè sọ èdè òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń bẹ lórílẹ̀‐èdè gbòmí yìí, bọ́ ọ bá fẹ́ jọmọ ìlú wọn, gbogbo tó bá wulẹ̀ kan fẹ́ jẹ́ lọ́dọ̀ wọn, wọ́n sọ fún ọ pé o ní láti kọ́kọ́ gbọ́ èdè ìlú àwọn. Bọ́ ọ lọ sí France, wàá gbọ́ France. Bọ́ ọ lọ sí Germany, wàá gbọ́dọ̀ wọn o. Bọ́ ọ lọ sí Canada, wàá gbọ́ èdè wọn níbẹ̀ kó tó di pé ọmọ ẹjọ́ mọ̀ ìlú wọn, tàbí kó tó di pé ó ní orí ọ̀fẹ́ àǹfààní. Mélòó òyìnbó ìní wá sórílẹ̀-èdè wa ní Nàìjíríà wa ń bí tó jẹ́ pé èdè wa ní ń gbọ́ kó tó di pé ntí ọba wa ń ṣe é ṣe fún un. Lẹ́yìn pé kí wọ́n wá, kí wọ́n kó wa ní nǹkan àlùmọ́nì lọ, kí wọ́n kó lọ. Kí la fi ń jọmọ Yorùbá? Kí la fi ń jẹ́ ìbílẹ̀ wa yẹn gan? Ṣé tẹ̀sìn ni èyí tá à ń gbógun tì? Tá a sọ pé ayé òṣèyìn ò mọ́? Tá a láyé ti kú ò bẹ́ẹ̀? Tá a ní kò nítumọ̀? Tá a ní ọ̀làjú ti dé? Tá a ní tijọ́ lẹ́yìn? Èwo gan kí la fi ń jí ọmọ Yorùbá gan? Mélòó la fẹ́ kà? Ìjẹ́ Yorùbá wa ní ìṣòro wa, kì í ṣe ìṣẹ̀ṣe ní ìṣòro wa. Ìṣẹ̀ṣe kọ́ ní ìṣòro, ìṣẹ̀ṣe ò ní ìṣòro. Torí pé òrìṣà yigiyigi ò sí, ẹni yigiyigi ní ń bẹ. Ànábì yigiyigi ò sí, àáfàá yigiyigi ní ń bẹ. Jésù yigiyigi ò sí, pásítọ̀ yigiyigi ní ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀lànà tá ń gbà tá a fi ń jọba, tá a fi ń dépò ọba lónìí, tàbí tá a fi ń ṣe gbogbo nǹkan, àákàn ń ṣe ni pé ẹjẹ́ á ṣe ni. Ìṣe tá a ṣe tí ò dénú, ìṣe tá a ṣe táwa náà mọ̀ pé a ṣe ní ṣe bẹ́ẹ̀ ni. Má fẹ́ wọ̀ mí kù,
tí yan gúgúrú fẹ́gún ó fẹ́gún ní gúgúrú jẹ eégún náà sì fóun náà lọ́mọ láǹgídí kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà wo la fẹ́ ṣèyí dà bẹ́ẹ̀ sì ni tá a bá ń ba lọ báyìí àwọn ìran ẹ̀yìn tí wọ́n bá kéré tí wọ́n bá rí pé a ṣe bẹ́ẹ̀ dàgbà wọ́n sọ pé bá a ṣe máa ń ṣe nìyẹn eléyìí lọ́gbọ́n táwọn ẹ̀sìn kìíní àtàwọn ẹ̀sìn kejì tí wọ́n dá ní àtẹ̀yìnwá tó jẹ́ pé àwọn ọmọ wa ni wọ́n mú lọ sínú ẹ̀sìn wọ́n sọ pé lágbájá ó kàwé bèbí ti ṣẹ́jú sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń wò pé lákòókò yìí ó yẹ kí ìṣẹ̀ṣe ṣe báyìí ó yẹ kí ìṣẹ̀ṣe ṣe báyìí rárá kò ṣeé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú irúfẹ́ ìlú tàbí àwùjọ tá a wà àwọn ọmọ wa la ní láti máa kọ́ tí a bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ lé náà ní ó padà wúlò dé ńgbà tó bá dọ̀la ẹnìkan ṣoṣo ọ̀láyé bórílẹ̀-èdè nàìjíríà ìbò ṣe tó àwọn kan nìkápá agbára rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn lánàá lẹ́nìí ó ti wà lọ́wọ́ ọmọ ẹlòmíì tó bá tó di lọ́la kò lọ títí yóò tún bẹ lọ́wọ́ ọmọ ẹlòmíì ni èyí náà ló ṣe déédéé tí ń jẹ́ lọ́balọ́ba ojúde bàbá ẹnìkan láti jókè ríjègèdè lọ́jọ́ àná ni wọ́n ti jó nígbà tó di lẹ́nìí wọ́n ti kó wá síta bàbá ẹlòmíì gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba gidi mo kí yín ẹ̀yin ọba lásán mo kí yín ẹ̀yin ọba àbí ìpabẹ́ akẹ́yìn náà kì í ṣe gbogbo ọba lálẹ́ súnmọ́ níwọ̀n ẹgbẹ̀je gbogbo ọba kọ́ lálẹ́ súnmọ́ níwọ̀n ẹgbẹ̀fà arọ́ba fi lọ bá pa ẹni ọba jọba ni o ọba nígbà jìmìjì ni ọmọ kí pé akíyín tẹ̀sọ́ akíyín tológun wọ́n ń sàpọ́nlé ẹ̀ṣọ́ àti ẹni tó jẹ́ jagunjagun mọ́ba láàánì ta ni wọ́n kì mẹ́rin ní ìsìn ìkí tó ní ọlá jùlọ pé asàlámù aláìkùn èdè tá a sọ láàrọ̀ tá a sọ lọ́sàn tá a sọ lọ́jọ́ alẹ́ tí ẹ bá rí èèyàn téèyàn bá bó tilẹ̀ kéèyàn ka ìwé tó tọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn ọpọlọ wọn máa ń kú ni lórílẹ̀‐èdè nàìjíríà ọpọlọ wa ti kú ẹni tó dé lórí ọpọlọ rẹ̀ kú ọmọ ẹlẹ́yìn gangan ọpọlọ ti kú ọ̀rọ̀ ìdébí ẹ̀sìn mo kàwé lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ lẹ́ẹ̀tì máa rí i pé tọ́rọ̀ báyìí ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó jí ọ̀jọ̀gbọ́n nù yóò sì gọ̀ ẹni tí ọ̀gbọ́n tó ní ó sì máa pàṣẹ fún ẹni tí ọ̀gbọ́n tó ní ó sì máa bá a sọ̀rọ̀ tó bá jẹ́ pé lànà èèyàn lọ́ba lóore nú ṣe kúkú kọjìnlẹ̀ àwọn tí wọ́n mẹ́sìn wá fún wa lè fọlọ́n bẹ̀ wọ́n láyé kí wọ́n gbọ́ pé mo fọlọ́n bí ọ́ ṣé báwa là máa fọlọ́n bẹ̀ra wa torí pa mọ pàtàkì ọlọ́run ni mo wá rí fídíò yìí níbi tí bàbá wa ọwọ́ Alíṣà lẹ́yìn ìgbà tí wọ́n joyè tán níbi tí wọ́n ti ń dọ̀bálẹ̀ tí wọ́n ṣe bá mi gbẹ́rù mi ò bàbá àbí orin wọn ní ẹ̀kọ́ bàbá ń yíra lẹ̀ ọlọ́run kò wojú bí kò sí ọkàn ọmọ ènìyàn bẹ́ẹ̀ bá jọba tí gbogbo ayé ti fi ń jẹ tẹ́ wá lójú ayé tẹ́ ń yíra nílẹ̀ báyìí kò sọ pé àárín ẹ̀yin àtọ́lọ́ ń dá o ìyẹn ò túmọ̀ sí pé ẹni wà rere o ìyẹn ò túmọ̀ sí pé ẹni dáadáa tàbí ẹni rere ní láàrin ẹ̀yin àtọ́lọ́run o àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ bonú kò jẹ́ kéèyàn mẹ́ni tí ń ṣe dáadáa ẹ̀yin àtọ́lọ́run àbá fàárín yín lẹ̀ fàárín èmi àtọ́lọ́run lẹ̀ bí mo dá bí ń dá gbogbo ohun tí ń bá ṣe pátákọ́ lọ́ba kó jẹ́ kí n gbà á ọ̀rọ̀ ọba ẹ má jà ṣe báyìí mọ́ ẹ wọ ọ̀gọ̀rọ̀ àwọn ọba bí wọ́n ti ń ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ọba nínú èèwọ̀ ní kọ́bọ́ máa bawọ́ tó bá jẹ́ pófin kan ọba bẹ lórílẹ̀‐èdè yìí tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé ẹni tó bá fẹ́ jọba kọ́kọ́kọ́ lọ fún ẹ̀kọ́ oṣù 6 kí ni iṣẹ́ ìrùkẹ̀ lọ́wọ́ kábíyèsí kí lọ́ba máa ń fi ìrùkẹ̀ ṣe tí ọba bá fi ọwọ́ kan tó bá fi mú ọ̀pá yóò fi ọwọ́ kan yóò fi mú ìrùkẹ̀ gbogbo ẹni yòówù tó bá wulẹ̀ kọ́ wá síwájú ọba ìrùkẹ̀ rẹ̀ lọ́ba ó jù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa lọ́balọ́ba wa ó gbé orí yín ẹ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ mélòó ọba lẹ́nu rẹ̀ tọrọ nínú ìlú gangan orúkọ lásán lọ́pọ̀lọpọ̀ ń jẹ́ èyí tó rí bá sì yàn ń lórí ó ṣe o
bọ́ ọba jọba tán tó sọ pé bó mílíọ̀nù sáhán kò tó láti fi yin Ọlọ́run, ọ̀rọ̀ àwérèǹde ọ̀rọ̀ lásán ni. Ṣé bẹ́ẹ̀ yẹn ní ọmọ tọ́jọba ní ọdún 15 tó pé 22 nínú ọdún yìí, báyìí tẹ́ wá dàgbà tẹ́ ti lé ní 50 tàbí ẹ ti lé ní 60 tàbí ẹ jẹ́ 45 gangan tẹ́ wá dórí ipò ọba, tẹ́ wá ń fi ipò ọba, ipò ọlá tá a fi ń ṣẹ̀sín, tá a fi ń yílẹ̀, tá a ń dojú egbò délẹ̀, ọmọ tó wá débẹ̀ gangan tó jẹ́ pé Ọlọ́run wá gbé sípò nígbà tó wà lọ́dún 15, ẹ dákun kí lòun ó fi yin Ọlọ́run o? Ṣé yóò yọ ojú ẹ̀ báyìí fọlọ́run ọba jẹ ni kó fi lè bá a ṣe mọ rírì? Gbogbo eléyìí tá a sì ń ṣe tá a kóra wájọ pa ń lọ sínú chọ́ọ̀chì, nínú chọ́ọ̀chì ó yẹ kọrin, ó yẹ jó. Jésù gangan tá ń tẹ̀lé kì í ṣẹni tó máa dùn ayé o. Ó wá sílé ayé kò bóbe sùn, kò máa dùn ayé. Ó sì sọ fún wa pé ilé ayé yìí o asán ni. Bí ilé ayé bá wá jásán, ṣé lórí asán làwa tún dúpẹ́ sí? Ṣé lórí ipò asán là ń dúpẹ́ sí? Ṣé lórí ọlá asán là ń dúpẹ́ sí? Ẹ jẹ́ mọ̀ àyè wa, ẹ jẹ́ mọ̀ pàtàkì tá a gbé dání. Mo gbé òṣùbà rabanta gbogbo fún bàbá kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá nígbà tí wọ́n fẹ́ dé bàbá ìládé. Ìdáàbòbò wà. Ẹ wo bí wọ́n ṣe ṣàpọ́nlé àṣà, ẹ wo bí wọ́n ṣe ṣàpọ́nlé adé. Adé là ń dé, kì í ṣadé ẹ̀gún. Tó bá jẹ́ pé a bá fẹ́ mọ ìrìn àjò nílànà ká kúkú ṣadé ní méjì, ká ládé ẹ̀gún, ká ládé tìbílẹ̀, ká mọ̀ pé ẹni tó bá fẹ́ bí adé ẹ̀gún, a jẹ́ pé ọmọlẹ́yìn Jésù ni. Adé tó wo dé ti ẹnìyẹn o. Tó bá fẹ́ dádé ìbílẹ̀ adé ìṣẹ̀ǹbáyé dé tẹ̀lé ìlànà yẹn. Àwọn tí wọ́n gbé sílẹ̀ wọn àgọ̀ torí pé gbogbo tí ń jẹ́ ìkàn láyé mẹ́rin ni o, mẹ́rin lè kàn. Bá a bá bú ààrẹ orílẹ̀-èdè pé kò ṣe dáadáa, tí gbogbo bá ń panúpọ̀ tá à ń sọ pé ẹni burúkú ni, ìgbà rẹ̀ ọ̀dá, ìgbà kíní kan ò ṣe, ìgbà kíní kan ò ṣe, tàbí ẹni tí ń bẹ nípò gómìnà tí gbogbo wa ń bu tá a sọ pé ìgbàrí ò ṣe, ìgbàrí ọ̀dá, bí wọ́n ti ń sọ̀rọ̀ gbà yẹn iná ni wọ́n máa sọ̀rọ̀ ìgbẹ̀yìn lọ́balọ́ba náà. Ìyàtọ̀ tí ń bẹ níbẹ̀ ni pé ọlá pé tí wọ́n lọ́jọ́ ọdún 4 ọdún 8 gbogbo ohun tó bá wulẹ̀ kọ́ pọ́dún, ṣùgbọ́n ti yín ọ̀lọ́dún, ṣùgbọ́n kò sígbà tí wọ́n kù náà ò ní kú. Ẹjẹ́ àṣepò ìjẹ́jẹ́ pẹ̀lẹ́ nìwà, pẹ̀lẹ́ nìṣe, pẹ̀lẹ́ làṣà, ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé igbá pẹ̀lẹ́ kì í fọ́ o. Àwọn tá a bá sì mú fẹ̀lẹ̀ mú kì í fàya. Kí la fẹ́ gbàgbọ́ ilé tá à ń ṣe yìí? À ń dojú egbò délẹ̀, àwa ń yíra nílẹ̀. Àwọn tá à ń yíra nílẹ̀ fún wọn kì í ṣe Ọlọ́run o. Ẹ wá wo iye ènìyàn níbi tá a bá lé ẹni tó pé kò sí ní tá a lè ṣe tá a ní fi hàn sórí afẹ́fẹ́. Àkúkú láṣìírí mọ́. Èèwọ̀ ni ẹ mọ́ yà mí o, èèwọ̀ ni ẹ mọ́ ṣèyí o. Tó jẹ́ pé nígbà kan tí ọba bá ń bẹ lórí àpèrè, tí wọ́n bá yọ ọba ní fọ́tò gangan ó lè mọ́ hàn. Ṣùgbọ́n bí tá a bá lé ayé dé, gbogbo ẹ ti dojú méjì, ọ̀pọ̀lọpọ̀ tí ń di agbára, ìsàmì agbára rìn àjò ayé wa, wọ́n ti sọ wá dọ̀lẹ. Àwa ní gbénigbéni, panipani, a ní wọ́n kúnlé ayé, a ní wọ́n ń gbé ọba, a ní wọ́n ń gbéjòyè. Mẹ́rin lè kàn lénìí nínú èkàn onítọ́jú ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n mọ̀ nípa tewétegbò tí wọ́n sì ní ṣe pẹ̀lú ní àjò pé tó bá jọmọ́ bíi àgbo, irúfẹ́ irú àìsàn tí bá ń ṣe ọ́ tó lè sọ fún wọn. Ìtọ̀ ṣúgà ló ní, jẹ̀dí ní ń dọ̀ láàmú, hypertension ní ìṣòro títí yẹ. Gbogbo ohun tó bá wulẹ̀ kọ́ mọ yọ lẹ́nu, iléeṣẹ́ Sabi Herbals wọ́n mọ̀ nípa tewé àtegbò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́rìmù. Texas ni wọ́n wà, ẹ̀dọ́dọ̀ wọn. Tẹnitẹni ìran àkísà níta tán, kò sí ní tẹ́ ẹ wá dọ̀dọ̀ wọn, wọ́n ń torí eku, wọ́n ń torí ẹja, wọ́n ń torí ẹyẹ, wọ́n ń torí ẹran, orí èèyàn nìkan ni wọ́n ọ̀tà. Bẹ́ẹ̀ bá dé Texas ń bẹ̀, ẹ bá wọn. Iléeṣẹ́ wọn kalẹ̀ ń bẹ̀ ni. Aláṣẹ olùdarí iléeṣẹ́ Sabi Herbals kì í sì ṣẹni tó jẹ́ pé kò lọ́rọ̀ gbéraga lẹ́nu. Àtẹwé àtẹgbò wọn bí ṣe ń bẹ lókè òkun níbí ni wọ́n ti ń sánà ìrìn àjò àti kó lọ. Wọ́n sì mètò bá a ṣe tọ́jú ewé tí èéfín lábà wọ́n, bá a ṣe tọ́jú egbò tí èéfín lábà wọ́n. Béèyàn bá mewé orí igi lọ́sàn-án kò lè mọ gbòǹgbò rẹ̀ lóru o. Nítorí bá ní ṣe pẹ̀lú àgbo àrùn yòówù tí bá ń ṣe ọ́, iléeṣẹ́ Sabi Herbals mọ̀ nípa rẹ̀. Texas ni wọ́n wà l'Amẹ́ríkà, ìyálàgbò l'Amẹ́ríkà. Ọ̀rọ̀ tá à ń ṣe ó ṣe pàtàkì púpọ̀ torí pọ́ mẹ́ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá filẹ̀ kẹ̀ ká fi sídìí ọmọ ẹlòmíì ni la fi yin iléeṣẹ́ wọn. Mo lu àgbo wọn. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin náà ládarí wa, mẹ́rin lè kàn láyé.
àkọ́kọ́ èkàn ilé èkàn tí wọ́n bẹ lára ògiri táwọn bàbá máa kásọ sí níjọ́hun èkàn ni. ẹlẹ́ẹ̀kejì èkàn ní ilé, èkán ní ìlú àti èkán àgbáyé. Kí lè èkán ní ilé? Ó bẹ̀rẹ̀ látorí ọmọ ìyá rẹ̀. Bí ìyá rẹ̀ bá bí 5 tó bá bí 7 tó bá bí 8 ẹnìkan náà ni ó jẹ́ èkán níbẹ̀. Wọ́n ní lágbájá ó ní ẹjẹ́ ó sojú ọmọ ìyá rẹ̀. 3 wá ní bàbá yín fẹ́ 4 lọ́fẹ́. Nínú ọmọ bàbá ẹnìkan náà ni ó tó jẹ́ èkán níbẹ̀. Nínú ìdílé tá a ti bí ọ wọ́n wá tó kó gbogbo yín jọ ẹnìkan náà ni ó tó jẹ́ èkán ìdílé. Tọ́jẹ́ pò lẹ́mọ̀ fọ̀rọ̀ sí lẹ́nu pé lágbájá bàbá rí a lè ṣe kínní èkán ìdílé nu. Èkán ìdílé ẹ wá wo iye ilé tí ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan. Ṣé ẹ pé èkán inú ilé ńlá dárúkọ ohun. Èkán ìlú lọ́ba láṣẹ gbọ́dọ̀ ṣepò yẹn gẹ́gẹ́ bí ẹni tó mọ rírì èkán, gẹ́gẹ́ bí ẹni tó mọ pàtàkì nǹkan. Èkán ìlú lọ́ba, èkán ìlú tí ọba wá jẹ́ yìí òun wá ní ọmọ bá gbogbo tí ń jẹ́ èkán ìlú ṣèpàdé bí ìlú rẹ̀ ò ṣe ní tú lẹ́ẹ̀fín ní gbèpè lẹ́yìn wá ọ̀la. Àmọ́ pàtàkì adémọ́, àmọ́ pàtàkì ilẹ̀kẹ̀, àmọ́ pàtàkì àpèrè torí pé tá a bá mọ̀ lọ́balọ́ba ò ní máa bọwọ́ lágbájá ba lágbájá lọ́wọ́ kíní kan ba lágbájá lọ́wọ́ sẹ́yìn ọba máa bawọ́ ni. Irúkẹ̀ rẹ̀ báyìí ńlọbọ́ mọ̀ jù. Kí ni sẹ́ irúkẹ̀? Bí ọba wúlò mẹ́sọ́nù àbí sára fásán ni sára àmúra wa lásán ni kò ní sẹ́ tí ń ṣe kò ní wúlò tiẹ̀ tí ń ṣe. Àbẹ́ni tá a bá fẹ́ rẹ́jẹ ẹni a bá fẹ́ fàbùkù kàn só lámọ̀ jùrù sí. Ìrùkẹ̀rẹ̀ níṣẹ́ tiẹ̀, ọ̀pá níṣẹ́ tiẹ̀, ìlẹ̀kẹ̀ níṣẹ́ tiẹ̀. Ará mi nínú rúmọlẹ̀. Èkán ìlú lọ́ba yóò wá máa ṣèpàdé pẹ̀lú àwọn tó jẹ́ èkán ìlú inú ilé kọ̀ọ̀kan. Wọ́n á ní inú ìlú o lágbájá ìkànnì àgbọ̀ yóò tiẹ̀ kú ò. Ṣé báwọn èkán ti kóra wọn jọ? Ẹlẹ́ẹ̀kẹrin èkán ìwálé èkán àgbáyé. Ààrẹ orílẹ̀-èdè wa èkán àgbáyé ni. Bẹ́ẹ̀ lómi ọ̀bà wa jẹ́ ààrẹ torí pọ́ jẹ́ èkán àgbáyé. Àwọn èèyàn ó sì máa sọ pé lágbájá bí wọ́n bá dákọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn á ní lágbájá ọmọ ọbẹ̀ ni. Oore ni àánú ni fún èèyàn láti jẹ́ èkán ní ilé. Àánú lèèyàn rí gbà láti jẹ́ èkán ní ìlú. Àánú lèèyàn rí gbà láti jẹ́ èkán àgbáyé ẹni tí gbogbo ayé mọ̀. Bàbá wa jẹ́ èkán ẹ jẹ́ ká ṣe ìrìn àjò ayé yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tálẹ́lẹ́ tójú mọ́mọ́mọ́ torí pé gba pẹ̀lẹ́ kì í fún àwo tá a bá fi pẹ̀lẹ́ mú kì í fàya mo tún sọ lẹ́ẹ̀kan sí i. Ọ̀rúnmìlà lẹ́ni bí ẹni ló bí ẹni bí ẹni. Èèyàn bí èèyàn ló bí èèyàn bí èèyàn, ọba bí ọba ló bí ọba bí ọba. Téèyàn bá rẹ́ni bí ẹni ọmọ máa ṣèṣe ẹni ni. Ẹni tẹ́nìyàn bí máa ṣèṣe ènìyàn. Ẹni tó bá bí ìwà ọba láàbà lọ́wọ́ rẹ̀ tí ó máa wù. Ká nírú fídíò báyìí kálẹ̀ bá kàn tiẹ̀ tí wá ṣe kó tó di pé ẹ dépò ọba kó tó di pé ẹ wá jọba tẹ̀ ń yílẹ̀ tẹ̀ ń yíra ńlẹ̀ á sọ pé lágbájá kó tó di pé ó dépò ọba o ọmọ rírì ipò àtòrí tọ́lọ́run ṣe fún ni. Ẹ dépò ọba tán ẹ tún yí nílẹ̀ báyìí kálẹ̀ tó ń dọ̀bálẹ̀ fún lẹ́yìn tí gbogbo ayé tó jẹ́ pé ẹ̀yin ni wọ́n máa wárí fún tẹ̀yìn tó jẹ́ pé gbogbo ìlú tó jẹ́ pé ẹ̀yin ni wọ́n máa dọ̀bálẹ̀ fún bó ní bàbá ṣe pé bálayé ó ṣe bá a pè é. Ọjọ́ wo la rí nínú ọba Benin nílẹ̀ Benin tí ń ṣe báyìí? Àwa yìí náà ni ní Kútọ́nù nílẹ̀ ń bẹ̀rù. Ọjọ́ wo la rí nínú ọba wọn tí ń ṣe bẹ́ẹ̀? Mélòó ọba Haúsá ìní ń ṣe báyìí? Àwa yìí náà ni ìjẹ́ Yorùbá wa ní ìṣòro wa. Àwọn tí wọ́n gbógun tí ó kọ̀ tí wọ́n ní ká má jẹ́ ó kọ̀ mọ́ pé orílẹ̀-èdè tiwantiwa la fẹ́ báyìí wọ́n láfojúsùn rẹ̀ o. A jẹ́ pé wọ́n mọ ìyà tí ń jẹ wá, wọ́n mọ tí ń dà wá láàmú. Gbogbo ẹni tó bá wá nínú àjò náà ò ní ṣeé ṣe bí ò ṣeé ṣe lójú rẹ lẹ́yìn rẹ láti ṣe. Torí pé àìṣe dáadáa ara ayé a máa múni rántí ara ọ̀run pé wọ́n yìí sì ṣe báyìí. Ẹ̀yin bàbá wa béèyàn bá ṣe dáadáa dáadáa ó bá a. Béèyàn bá ṣaburú aburú ó bá a. Gbogbo ẹni tó jọba lánàá kọ́ ni ó tó dépò ọba mọ́ láyé. Nítorí èyí tó ṣe ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìrìn àjò ayé wa kò ní dàrú o. Á tù á bà fún wa láṣẹ Èdùmàrè. Ire.